Ṣorí èmi tí mo jókòó síwájú ẹ̀ yìí, I was born blind. Ọjọ́ kan ní iyì ọdẹ afífìlà pín tó bá di ọjọ́ kejì, olóògùn làwọn èèyàn máa pè. Ṣé ìlú ló máa ti gbọ́ pé ìyàwó yìí yàn lè báyìí? Ẹnu wọn mo fẹ́ fi bá yín sọ báyìí. Ibo lẹ́ ń tà sí. Ọmọ kan ṣoṣo tí mo bí nìyẹn. That's my only child. Intuition is a spiritual faculty that does not explain but simply points the way. Ojú inú mi ló gbé mi dé bíbá. Owó tó máa ń lóyún èrí rẹ ló mọ fi sí tó dé fìlàsì tó bá wàá di lálẹ́ tó bá sùn ọyọ ewé ó fi ṣàpò rẹ ó fi ṣù owó yìí ọ̀gbọ́dọ̀ ìyá ń gbà kọ̀ọ̀kan tó bá yà ó ayé rẹ bàjẹ́ yìí. mo dáràn ṣé bàbá náà kò ṣá. Ẹ ṣe bó ṣe wò yẹn mo ní ìborúkọ wọn lé. Èmi gangan ni Njariba. Ní mo tún àpò eríire ńgbà náà. orí ojú ń wọ ìwé rẹ mò ń wọ wájú mi. mo ti bẹ kaṣọ tuntun wá. Ìṣe àmọ̀ ìwọ̀rú aṣọ báyìí, aṣọ tó yẹ mí tó dáa lára mi. Dáṣẹ lọ. Níbo lo lórí ire àti olórí ibú ti ń sọ̀rọ̀ pọ̀ sọ fún mi. Nínú lọ́lọ́ sí àtàgbàkọ, èwo ló dánú méjèèjì. Ó pàkéjì ẹ̀sà kúrò ní. Ìwọ tó gbé ńgbà tí ìyá rẹ bí ọwọ́ rẹ̀ ti sọ bí rẹ nù àti wá àti ní wọ́n kó yí papọ̀ ni. Ẹ wà abẹnú yín gbolẹ̀ wájú ni, mo fẹnu mi gbolẹ̀ wájú yín. Ọwọ́ ajẹran mi sòrò. Bàbá rẹ̀ lè rí. Kí n ti ń pàwọ́ ọlẹ́kùn ni ẹ̀rín ti ń dá pè mí. Ewó tó pa yìí bó ti ó wù kó lè pọ̀ tó ní fewé ní kọ́lé mi. Mèéfì ra mọ́tò. Bàbá fẹ́ ṣe ṣọ̀kíṣọ̀kí náà o lè mú ní owó ni. Mèéfì raṣọ o, raṣọ o. Lákùnrin kí wàá mo fẹ́ máa wọ̀. Kó fi jáde láyé ń tọ́ máa wọ̀ dé o. Lọ́jọ́ orí fi hàn ti sọ o torí mi mọ ọmọ tí mo fi gbogbo ara mi sí mo jìyà pọ̀ kí n tó ṣe gbogbo tí mo ṣe yìí o ọjọ́ mo ṣe kí wàhálà mi ọjà sásán o jẹ́ n bówó bẹ́ẹ̀ mi hàn ti sọ o. That is what I say. Kani mo money made me strong. The angels are moving around. If you forget, they will never do. Couldn't want to play again. You forgot the power of it all. I show you how. Ìgbàgbé ló ṣọmọ èèyàn. Ìgbàgbé ló ṣọmọ èèyàn. Ìgbàgbé. Báwo lè ṣe ṣe? Ẹni kò lè gbé mi, ẹni gbọ́n ní gbogbo ẹ̀. Àwọn olókùn kẹ́ ní dábẹ́tẹ̀ ni. Aláì. Báwo lè ṣe wá yọmọ lọ? Ìyàwó àmì bẹ̀ náà kí gbogbo lè olè yá ní kìtà lólè ìmúlé mi lónìí kọ́ sáà mi. Ọ̀dẹ̀ bá ọ̀gọ́dà rẹ̀. Òtò bá dé sọ yìí. Mi lè ká lẹ́yìn ẹ̀.
mi lè alẹ́. Kò tayọ̀. Kí ni wọ́n sọ fún mi? Ṣé kò sọ pé ìwọ yọ bọ́ọ̀sì ní kí lélẹ̀? Olórí burúkú ìwọ̀n pọ̀ ìṣá. Káyọ̀ ló ń forí lálẹ̀ fún wèrè ní ṣá. Aborin. Mo máa gbọ́dọ̀ lè máa ṣiṣẹ́ yẹn o. Wọ́n ló máa jẹ́ kí bàbá ìlọ kọ́ lọ ṣe nǹkan tó ṣe yìí. Ọlọ́ big pocket tó dẹ̀ mọ̀ mí. Èmi báwo èmi kẹ̀? Èmi ò láìkó lè. Kí ni wọ́n fò lè ṣe láyé tí mo wá? Kí ni wọ́n fò lè ṣe láyé? Dákẹ́jọ́ Mr. David ń kọrin bíbá yìí ni. Àìwo ni wèrè kan tá ló mú ẹni gbogbo àbá yìí náà. Ọjọ́ tún ti bẹ̀rẹ̀. Ṣé mèrè funfun? Wo bí wọ́n làánú ẹ̀ ṣe mí o. Ó ṣe wà ìdálọ́run larí mọ́lẹ̀ fún ẹ̀. Bàbá gbá ẹ mú lásán. Èèyàn burúkú ni ẹ torí pé sọ pé ń fa ìbò àwọn òde fáìn mọ́ sí àánú tí ẹ ń ṣe tàwa ò ṣe ẹ. Wọ́n ti lose ẹ̀ ti pẹ́. Lose ìyá ẹ̀. Má ṣe bó ṣe wọ́n ṣe ti gbọ́. Bẹ́ẹ̀ni sáhùn jẹ́. Bọ́lá ọmọ ọlẹ̀ máa wà kí ló ṣẹlẹ̀? Ìwà ló bí ni. Aborin. Ó dẹ̀ mọ̀ mí o. Ọmọ pé mi ò fọ́ lé lábẹ́ tẹ́ mi ò fọ́ lé ní mo ti jù láyé yìí o. Kí ló ṣẹlẹ̀ gangan? Màmá kò ń ṣe bẹ́ẹ̀. Transition kí mo kúrò lẹ́yìn ló fa omission tó adẹ ní commission. Ó malẹ̀ ẹ̀ mọ̀ nǹkan àwọn yẹn misconception ló happen kíní ìgangan kò ń ṣe tiwọn àwa rí èmi rí eléyìí ni òun ò dẹ̀ jalè níbi kankan mú kọ́ rí. Gbẹ́gbẹ́gbẹ́ ni ẹsẹ̀ Taborin kí ló ṣe é? Ṣé mi wá ní àwọn ọ̀nù mẹ́rin ló fẹ́ máa parọ́ fún? Taborin jẹ́ kó rí ẹ pé o. Ọmọ mi ọmọ pọ́lẹ̀ ni mi ò fẹ́ o, mi ò fọ́ lọ́la bẹ̀tẹ̀ mi o. Kò sí ṣe tẹ́ lè ṣe náà, ó lè sálù. Ó lè ṣe lálẹ́ pé owó ta, kò sí nǹkan tó ṣe tí ó lè dowó fún ẹ. Kí ló fẹ́ fà náà? Ìjà torí ẹ lọ. Nǹkan tó ṣe yìí, máa dẹ́rù ẹ̀wò mọ́ o. Nǹkan tó bá tún dẹ́rù ẹ̀wò. Máa fẹ́ ní ẹgbọ́lẹ̀ bí ẹran ògún ni. Sọ́ọ́rí burú. Ó ti sá fún ẹ̀ ṣáájí, má sùn. Lábàá yìí, kí ni kò ṣe? Wọ́n ní kò jí kò má sùn. Ìwọ ló bí ni à, èwo ni. Sọ́ọ́rí burúkú ni ìjà ẹ̀ ni. Màmá má bí mi. Má sọ̀rọ̀ ẹ̀ tó ń sọ̀rọ̀. Lọ́dọ̀ ni ìyá màmá mi. Bọ́m̀bè. A ní ẹ ṣe mi o, Ọlọ́run bá ń gbọ́. Bẹ́ẹ̀ mi ọlọ́wọ́ Taborin, ó lè ní mi ò fẹ́ o, mi ò bó lè ṣe o. Sọ́dọ̀ bẹ̀tẹ̀ mi, gbogbo iṣẹ́ lè ṣe. Ó lè ṣe kọ́ńdọ́kítọ̀, ó lè sálú. Tó bá mẹ́lẹ̀ ń pé ọ̀wọ̀ tàgbẹ̀ ló ti dánwó náà, kí ló wá ń ṣe ẹ́? Kí ló ṣe tó ń jalè? Kí ló bá tún dẹ́rù ẹ̀ wò? Kí ló tún dẹ́rù ẹ̀ wò? Á ṣe yamayama. Ọlọ́run, máa fẹ́rẹ̀ gbọ́lẹ̀ bí ògún ni o. Ọlọ́run tí bọ́m̀bẹ̀ bá kí lásán. Ọlọ́run. Tí àwọn ló ń kí. Ọlọ́run bẹ́ẹ̀ máa jẹ́ ní. Bàbá ń bẹ̀ jèbùrẹ́ má bí. Taborin, jẹ́ kó mọ̀ o. Ọlọ́run. O ṣáà ti gbọ́, wọ́n lè try your eye kó mọ ibi tó wà. A lè ṣe bẹ́ẹ̀ mọ́. Mama. Yálà ya Bọ́m̀bè. Ẹ jẹ́ àlọ́ mama. Òkúta yìí kọ́ ẹ máa fọ́. Èmèrè ni ẹ kò gbani sáhùn. A ṣerú ẹ̀ mọ́. Bàbá tó tẹ̀lé ni o. Mr. Dapo, it is okay. Mr. Dapo. Mr. Dapo. Kí ló ṣẹlẹ̀ gangan? Òkú àbáyé. Ọ̀nkú Máyọ̀wá. Ọ̀nkú Máyọ̀wá. Bóyá lọ. Àdùpẹ́ kí ló wá débò lẹ́sìn rìn báyìí? Kódà ẹ wá jáde lé ẹ lọ bẹ́ẹ̀ ń kó dáhùn ẹ ṣe bẹ́ẹ̀ ẹ ti fẹ́ pààyà àti bàbá yìí sínú ilé. Torí rònú òjì wọn gbádùn pé mo la mọ̀ tí Máyọ̀wá lọ. Sókè wà nulẹ̀ tí wọ́n ti rán mi àbí? Àbọ̀ sọ wípé mi gẹ́gẹ́ bí ọmọ tó gbójúlógún. Mo wọ́ ló lọ́ tèmi kí n lọ wá nǹkan tí máa ṣe ni àwọn bọ́ọ̀ ní mi láti wọ all right. Ti kó ara fẹ́ra kù. Kí lẹ mí? Dàpọ̀ ti kú. Dàpọ̀ o. Kò
Dàpọ̀ fásọ bóra mọ́ nìsín ilẹ̀ ló fi bóra àbúrò yìí ti kú. Dàpọ̀ kú. Dàpọ̀ ti kú. Mo rò pé lẹ́gbọ́n lẹ fi wá ni. Láti ìjẹta ó jáde nínú ilé láì dágbére fẹ́ níbọdì. Ṣé o mọ wàhálà tó ti fi wá ṣe lórí páǹwá ẹ̀? Gbogbo ibi tá a rò pa lè wá ẹ sí pátápátá la ní kàbúrò ẹ̀ wá ẹ dé. Tá a gbúrò ẹ̀ rárá. Ó sọ̀rọ̀ ẹ di àná má dàrú. Dúnà ó rẹ́ ní bẹ́ẹ̀ sọ̀rọ̀ ó rẹ́ ní sọ fún ẹ pé ọ̀dájú èèyàn ló fẹ́ yà. Ọ̀dájú ọmọ ni ẹ báyìí. Torí ò tiẹ̀ bìkítà fún any one of us pé akíà fún ẹ àbá akíà fún ẹ. O kàn ń hùwà pé bó bá lè sọnù kó sọnù bó bá lè kú kó kú. Èmi ò rí irú ọmọ tiẹ̀ rí o. Màámi ẹ̀yin lẹ fà ẹ̀yin lẹ ń hùwà bẹ́ẹ̀ pé mistake ni mí ṣọ́ra mi ẹ̀yin kò sí nǹkan tó bá ṣe tó ń tẹ́yìn lọ́rùn síntẹ̀lẹ̀ ti fẹ́mi lé fẹ́mi gbòòrò. Ọ̀gbẹ́ni gbẹ́nu ẹ dákẹ́ bẹ̀. Ẹ̀dẹ̀ pẹ̀lẹ́ tí wọ́n ní Dàpọ̀ delete kọ́lọ̀ fọ́run kẹ́. Ẹ gbọ́ bó ṣe sọ Máyọ̀wá Dàpọ̀ kú ọmọ ìyá ẹ ló ṣe báyẹn sọ. Dúró kí ni nǹkan tó ń sọ tó ń dùn mọ́ ẹ lẹ́nu Máyọ̀wá? Can you hear yourself? Wo jẹ́ sọ fún ẹ àwọn alábí ẹ o ọmọ òde kì í dàgbà kó dàgbà ju àwọn òbí ẹ lọ. So is it that you are telling me now that a lè ní control lórí ẹ mọ́ nulẹ̀ yìí? Kò lè ṣẹlẹ̀ o. I'm telling you kò lè ṣẹlẹ̀. Daddy, Mommy, ẹ wò ẹ̀yin ni mo máa bẹ̀ ẹ má bínú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí nínú ilé yìí kò dùn máa wà náà nù. Nǹkan tẹ́ máa ṣe ni pé kẹ́ fà wá méjèèjì mọ́ra bẹ́ẹ̀ ṣe ń wò wá yìí lágbára Ọlọ́run a máa dírú a máa dìgbà fún yín ẹ ní gbé kankan nù wá gbìmọ̀ lágbára Ọlọ́run gbogbo ọ̀rọ̀ tẹ́ wá ń bá wa sọ lágbára Ọlọ́run a máa change bọ́dá mi náà ń gbọ́ bí mo ṣe ń sọ yẹn mo ń sọ nù wọn mo mọ̀ pé wọ́n máa change èmi náà dẹ̀ máa change ẹ jọ̀ọ́ ẹ fà wá mọ́ra. I'll be fine but wọ́n bí lọ́pẹ́ ìṣúwájú wa. Màámi má bínú. Ọ̀rọ̀ ẹ ara ẹ̀ là ń bá ẹ sọ jókòó. Tàwọn alákùnmọ̀ tí ó yọ gbémi náà kó gbómi lákàá náà ìbá lọ sọ. Ṣé wọ́n ti sin àwọn sọ? Mi gbọ́. Má bínú. Wọ́n tiẹ̀ wo nǹkan tí mo fẹ́ báyìí sọ yìí tó bá yẹ bẹ́ẹ̀ iṣẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ nìyẹn o. Very good. From now on Máyọ̀wá ò gbọ́dọ̀ jáde kúrò nílé yìí láì jẹ́ pé mo fi àṣẹ sí pé kò sí géètì ẹ̀ fún understand me. Sálẹ̀ sá kò sí wàhálà mo ti gbọ́ bẹ́ẹ̀ ṣe fẹ́ ní orí tí ẹ bá fàṣẹ sí abẹ́rẹ́ ò lè bọ́ ta lẹ́nu géètì iṣẹ́ tí mo gbà náà as a security officer Mr. Máyọ̀wá ẹ má wò mí báyìí fojú rẹ wò mí èmi kọ́ mo ní ẹ má jáde bẹ́ẹ̀ tí wàá ẹ̀ mọ́ èjì mi èmi náà mọ́ èjì ti dàrú báyìí nísìn ẹ má jáde bí wọ́n ti wí ni tẹ́ bá lọ tá ìpẹ́ fẹ́ jáde pé bọ́yá àwọn ẹ̀wọ́ mi jẹ́ńjẹ́lá báyìí nítorí mi fi lè dá ń jókòó mẹ́lọ́ mi nítorí bá kó gbà yín lòkà. má gba ọmọ tèmi lórúkà o wọn ò rán iṣẹ́ tó tó yẹn o màmá bá tiẹ̀ lọ́jọ́. irú àkíyèsí rí rẹ as your lossy places. You try that shit, you die. màá lọ́ntì ẹ ìwé bọ́tú ẹ̀kọ́ tí mo sọ pé kò ṣe that's all. Okay sir. Wọ́n á bínú ṣọ́bọ́ dárí. Mistake ni gbòkì ní ẹ̀. Wọ́n á fún lọ ṣóúnjẹ fún mi rẹ̀. Wọ́n á lọ gbóúnjẹ fún mi. Ẹ ká máa wò ó ẹbí o àmì. Okay. I don't know. That is what I said. Kani mo money.
ìjà Olúwa ọba olùṣègùn wa ṣẹ́gun fún wa dábìrà ìjà Jehovah Jésù Kristi Holy Saint Michael bàbá wa àti Ọlọ́run wa adúpẹ́ aláyọ̀ ayé ológo lórí ìdílé bàbá wa gba ọpẹ́ wa Olúwa gba ìyìn wa Olúwa Ọlọ́run alágbára ìdílé ìdọ́wọ́ rẹ̀ Olúwa bá wa dì í mú gbogbo ogun náà bàbá bá wa ṣẹ́ wọlẹ̀ bẹ́ẹ̀ ni kò rí rẹ́pì Olúwa bá wa ṣẹ́ wọlẹ̀ Jésù náà Olúwa wa Jésù Kristi Olúwa. Hallelujah. Ẹ pẹ̀lẹ́ ìyá wa. Ẹ ṣé mà bàbá wa. Mo kí yín. Ẹ̀mí Ọlọ́run jẹ́ kó di mímọ̀ fún mi wípé ó ṣetán láti bá yín ṣẹ́ gbogbo ogun kọ̀kọ̀. Bàbá tó ja ìdílé yìí. Bàbá wa. Ṣùgbọ́n tí ẹ bá fẹ́ kí ogun náà ṣẹ́ ní àṣewọlẹ̀. Iṣẹ́ náà ọ̀pọ̀ yín ló wà. Jésù Kristi ẹ̀mí Ọlọ́run jẹ́ kó di mímọ̀ fún mi wípé igi kan wà àti èso ẹ̀ tó yẹ kẹ́ mójútó ṣùgbọ́n ẹ kọ̀ jálẹ̀ ẹ mójútó igi náà títí tí igi náà fi gbẹ eléyìí tó tún wá jẹ́ èso ẹ̀ tó yẹ kẹ́ wá ní àwárí kí ẹ dìmú ṣinṣin ẹ kọ̀ ẹ wá èso náà eléyìí ló fa gbogbo àjálù ìdààmú èyí tó ṣẹlẹ̀ nínú ìdílé yìí. Ọ̀rọ̀ tẹ́ ń sọ yé mi igi àti èso ni. Ẹ̀mí Ọlọ́run kì í parọ́ eléyìí tí mò ń sọ èmi kọ́ ni mò ń sọ ẹ̀mí mímọ́ ló ń gbẹnu mi sọ̀rọ̀ bàbá wa mo mọ̀ pé bí mo ṣe ń sọ yìí ó yé yín dáadáa. Ṣé pé tí n bá ti wá èso yìí rí tí mo dẹ̀ ṣe nǹkan tó yẹ kí n ṣe gbogbo wàhálà yà akásẹ̀lẹ̀. Bẹ́ẹ̀ni ṣùgbọ́n ẹ máa wá gbìyànjú kẹ́ ẹ pé ìyá wa kẹ́ ẹ ṣàlàyé dáadáa bí ọ̀rọ̀ náà ṣe jẹ́ kí ẹ lè jọ pawọ́pọ̀ wá èso náà rí kí ayọ̀ ìdùnnú tí ó ti sọnù nínú ilé kó lè padà ní ìlọ́po ìlọ́po bẹ́ẹ̀ ni Olúwa wí. Àlàáfíà ni fún yín. Tí ẹ bá ti ṣe eléyìí gbogbo ogun yìí ó ti ṣẹ́ pátápátá kódà ká nínú mọ̀ ní mẹ́ni sọ. The angels are moving around. If you forget, they will never do. Ìgbàgbé ló ṣọmọ èèyàn. Ìgbàgbé ló ṣọmọ èèyàn. Ẹ kú ṣẹ́ máa o. Ẹ lọ́à. Ẹ rọra o. Yes ma. Ó àwa nìyẹn. Ẹ jọ̀ọ́ Olúdé là ń lọ àmọ́ bóyá ọ̀nà bẹ̀rẹ̀ àbí a ti ṣìnà. Ẹ ṣìnà ọ̀nà ọbẹ̀ náà nìyí. Ẹ ṣe. Ẹ lè lọ sìn wọ́n ṣòro ibẹ̀ yẹn kò ṣeé wọ̀ báyìí. Bẹ́ẹ̀ ni wọ́n ṣòro ń bẹ̀ yẹn àlejò gbọ́dọ̀ wọlé ọkọ̀ gbọ́dọ̀ wọlé ẹnìkan kò gbọ́dọ̀ wọlé báyìí. Bẹ́ẹ̀ ni. Yóò lè work nǹkan tá a fẹ́ lọ ṣe níbẹ̀ ó wà very very important. Ẹ lè lọ kò ṣeé wọ̀ báyìí ẹ lè lọ. Ẹ jọ̀ọ́ mà kò dẹ̀ sọ́nà míì tá a tún lè. Kò sọ́nà míì o kò sọ́nà míì ọ̀nà kan tí mo mọ̀ òun nìyí o. Ẹ jọ̀ọ́ mà ọjọ́ mélòó náà fẹ́ fi ṣòro náà? Ìjọ́ méje ni. Ìjọ́ méje. Ìgbà wo náà ti bẹ̀rẹ̀? Àná ni. Ó bì pé wọ́n ṣì ní another 6 days. 6 days. Ìyẹn lágbára o. Ó dáa o. Ẹ ṣé mà. Àdúgbò o. Ẹ ṣé mà. Kí lẹ máa ṣe báyìí? Èmi fi pé bóyá tí tá bá rìn síwájú díẹ̀ a lè rí bóyá ọ̀nà mi wà tá lè gbà ọ̀ṣọ́. Ẹ má jẹ́ àárín síwájú. Ọ̀rọ̀ náà sọ ó sì favour ẹ̀yin ọkùnrin kò favour obìnrin o. O tún dé nìyẹn ẹ̀rù tí ń bà ẹ́ nìyẹn ó tiẹ̀ ti yójó jù. Èmi yójó lọ́wọ́ ọ̀rọ̀
Orò ikú mà nìyẹn. Ṣó yẹ kí n kú lásìkò yìí? Ẹjọ́ ẹ tọ́nù padà já lọ jàre. Ẹjọ́ ẹ tọ́nù padà jàre. Ẹjá lọ mọ́ ẹ̀kú bá wọn tí àwa yìí. I was born in the ghetto, grown up in the ghetto. If you want to know about me, very love of action, Ladekule. I was born in the ghetto, grown up in the ghetto. If you want to know about me, very love of action. Funkini. For you, I want to have you. I want more now. Kí ló dé tó ṣe pẹ́ ní bathroom? Báwo ni sọ̀rọ̀ báyìí náà? Àdúrà yìí tá ṣe ṣe tó ń sìn. Ṣó fẹ́ pa mí ni? Jọ̀ọ́, má sọ̀rọ̀ ẹ di past. I want to have you. Gbogbo nǹkan tó ṣe yẹn mi rí bí preamble ni, mi ẹ̀ṣẹ̀ ń warm up ni now. Mo ní kò kàn fún mi little time kí fi gain strength mi. Ma pick up then action. Ó dẹ̀ ń sọ wá pick up. How many hours ló fẹ́ fi pick up now? Ó ti lọ pick up látàárọ̀ orí nǹkan kan ṣe. Má worry, má pick up ìwọ kan ṣe báyìí. Ṣé bí ọ̀dẹ̀ kémi ṣe, please. Okay, ó ti yé mi. Ọmọ tó ṣẹlẹ̀ kò fún mi little time kí kàn fi ó ti yé then I'll pick it up. Ó ṣe má pick up mi. Mo rò pé mo lè dúró sí gbogbo pick up yẹn. Ọ̀gá òbí báyìí ní tó bá rí ẹ̀ ń sìn wá ní pé wà okay mi ò mọ̀ nǹkan tí màmá dúró máa bẹ́ẹ̀ sọ. Kí la fẹ́ jọ máa sọ? So what are you trying to insinuate? Kí ló jọ? But baby, mo kàn ní kò fún mi little time kí kò fi gain strength ni. Gbogbo ṣe ń sọ̀rọ̀ yẹ kó ti gain strength. Nǹkan tí mo expect ni kó ti mú mi mọ́ bí kò ti hang on mi kò ti mẹ́sẹ̀ mi sókè tó ti máa gbádùn ẹ̀. Kó dẹ̀ sọ pé ó fẹ́ gain strength kí ló ṣe? Ṣé ọ̀rọ̀ ni mo fẹ́ máa bẹ́ẹ̀ sán bíbá ẹ̀ ni? Èmi feel pé mi àti ẹjọ́ máa wà á máa jọ ṣiṣẹ́ yẹn but ó ti jẹ́ kó yé mi pé you don't have the strength. So are you going? Baby. If you want to know me, very love action, Ladekule. I was born in the ghetto. Amosi. Bọ̀bọ́ yẹn ìgbà tí mo débẹ̀ ó ní kí n máa nìṣó wájú kan kí n bó níṣẹ́ rìn o ẹni pé ló bú ṣán ni bọ̀bọ́ yẹn. Ó sọ fún pé bá mélòó ń pè ní. Ó sọ náà sọ ó ní kí n máa nìṣó. Èsì rẹ̀ ká máa wò bọ́. Àwa o ṣé mi náà lè bá yín bá ó ní ẹ ò pé onímukúmu. Ẹ jẹ́ ìfà kan kí n pọ̀ ń bí. Èsì rẹ̀ ara ẹ̀ náà ni. Mi ì ṣe rọ́bìṣì mi ò rí lè ṣe o. Bọ́m̀bé Matukẹ́ni èèyàn Sẹ́ńtútínà màmá nìyẹn. Gbádùn èmi ẹ̀. Ọjọ́ wo ni gbogbo yẹn bẹ̀rẹ̀? Mo ní kọ́ bá mi pè ẹ́ wọ́n sọ fún mi pé wo kì í bọ́ ní sẹ́rìn. Kí ló ṣẹlẹ̀ gangan? Ẹ má bínú màmá bọ́ ẹ má mú mi ṣeré nìyẹn. Ó ti sọ mí ṣẹ̀gbọ́n sí ó ti sọ mí dígbà kólẹ̀ mo rò pé yẹ̀yẹ́ ló ń ṣe ni. Ẹ má bínú ìyá. Síwèrè. Ọ̀gbẹ́ni jọ ó yá parọ́ bí esisi fọdánù. Bí esisi. Ṣé kò sí ìyá? Gbádùn ẹ̀mí ẹ̀. Ẹni tó bá ń fẹ́. Ó yẹ kó mọ̀ pé you don tey o. Tipẹ́tipẹ́. Ó ti pẹ́ gan o. Tipẹ́tipẹ́. Ó ti wà pẹ̀lú mi o. Ó kàn jẹ́ pé àwọn wa wèrè tó máa ń wù lẹ́kọ̀ọ̀kan yẹn bí ká máa jà àwọn ká máa ṣe kinní yẹn láwìn. Ó ló jẹ́ kó jìnnà sí mi ló yẹ kí n sán fún ẹ o. Ìyá ẹ ṣáà mọ̀ pé ọmọ bá ní àtọ̀rọ̀ lèmi. Pẹ̀lú bí báyìí jẹ gbèsè náà máa padà sán ni. Ẹ mọ̀ ó ti pẹ́. Don tey. Don tey. Látàyè kéré fi ní. Mọ nǹkan tó ṣẹlẹ̀ yẹ ká gbé yẹn tì. Ṣé kò sí ìyá? Wo gbádùn èmi. Bẹ́ẹ̀ tó bá fẹ́. Ó ní nǹkan kan tí mo fẹ́ bá ẹ sọ. Kí ni ẹ̀yà? Ṣé ọmọ máa yọ̀ wá yẹn? Màá yọ̀ sí yẹn. Máyọ̀wá. Ṣé Van Damme ghetto wa yìí? Ẹ nà án. Kí ló ṣe ìyá? Ṣé kí n má parọ́ fún ẹ? Ó láìka ọmọ yẹn gan-an. Ọdún ọmọ yẹn ti wọnú àbá ẹ̀. Magnet ó ti mú ọmọ yẹn. Akọ́ mo fi ń gbé láti jọ ẹ o. Má tẹ ara. Bẹ́ẹ̀ kọ́ ọmọ yẹn. Sáàmù. Àwọn méjì yìí. Má fi wọ́n ṣeré. Bọ̀m̀bé Tina. Ẹ ṣú ọ̀ṣà ìyá. Ẹ serious.
Ìyẹn kò mọ̀ náà, ṣé mo fi wé ṣeré lánàá ni? Nǹkan kékeré nìyẹn. Ẹ mọ̀ èmi náà ti ń wo pé kò sí bó lórí ṣe máa wà lábàbí kan tó tiẹ̀ tún wá jẹ́ obìnrin ni. Ó yẹ kóun náà ládé orí. Ẹ̀gẹ́ mi sì ká tiẹ̀ gbà pé àwọn méjì tó bímọ fèmí wọ́n ti lọ Ọlọ́run ló kàn ẹ́ bẹ́ẹ̀. Àti ò sí lára nìyẹn o. Kò yé wọn ni pé ó yìí máa padà sára kò yé ìyá. Ẹ̀yẹ fọkànbalẹ̀ tó bá ti jẹ́ tìbọ̀bọ̀ Van Damme bíbá yẹn ni kò sí ṣòro pẹ̀lú yẹn. Tẹ́yìn bá ti ń ṣe homework tí yín lọ́dọ̀ tí tẹ́tí ń gbé súnmọ́ èmi gan máa ṣe kí ni lẹ́sẹ̀kẹsẹ̀ màmá mọ bí ṣe máa mú wálẹ̀ ìyẹn wá wo ó kéré lọ́dọ̀ orí wa yìí. Kò jẹ́rìí ẹ̀. Kò sí wẹ́rẹ́ gágà ní ẹ̀. Fẹ́ni tó bá fẹ́ yà. Ṣẹ́nu ẹ̀ bò. Gidi gan bá kú. Ó lè sáwọ́ ẹnu. Bàjẹ́. Ìyá lè jẹ́ kí n gbéṣẹ́ yẹn fún ẹ. Ó gbọ́ pé ọmọ yẹn tí wọ́n máa bẹ̀ sí ní lagiya Ọlọ́run jẹ́ kí agbára yín kẹ́mi lè gbé. Gbàgbé bó ti ṣẹlẹ̀ gbàgbé mà ní Ọlọ́run bá kọ̀bẹ̀ gidi lọ́wọ́ ó fọwọ́ mi rìn létí ó fi mi rìn lẹ́sẹ̀ ọmọ takú sí báyìí láwọn ní lọ́mọ lẹ́sẹ̀lẹ̀. Gbogbo dídé bíbá ẹ̀jẹ̀ ń bá ilé yìí yà. Gbogbo dídé bíbá. Ẹ kí n mú kù wọ́n ẹ̀. Yàrá yà. Fúrájù! Ọ̀pọ̀ ẹ̀ ti dáràn. Kí ló ṣé ó wà nínú ilé yìí ni àbí kankan ṣẹlẹ̀ sí? What's going on? Ṣíbù, ṣé o sí? Ó wà. Àti bí 45 minutes 1 hour láti wà mí báyìí tá à gbá géètì àti ẹ̀ gbúrò géètì máa wà rárá. Àwa náà ti ń gbọ́ lọ́kìlọ́kì látẹ̀ẹ̀kan láti àwò pé. Pẹ́lẹ́. Géètì mọ́. Ọbàjẹ́ orún pọ̀ ẹ mọ̀ pé lọ́jọ́ ọ̀sán gan àmọ́ ẹlẹ́pàá ní máa ń ṣẹ́bùrù káàkiri ilé ijó òṣòbí ẹni ọgbẹ́jọ́ ọkú báwọn. Pẹ́lẹ́. Géètì mọ́. Kò sí tó àgbọ̀n kankan o. Ẹ dákun ṣáàṣì lérò pé ó ń bẹnu ilé báyìí. Báwo la ṣe fẹ́ mọ̀? Agbágéètì tí kò dáhùn. Nonsense. Ẹ dákun àwọn tí ń bẹnu ilé ṣáà ti ṣe àlò fún ọ. Gbogbo wọn pátápátá láti pè. Mo pè òun fóònù ẹ̀kọ́ ríngì kò gbé. Mo pè Máyọ̀wá ọmọ wa kò gbé. Mo pè Pọ̀sí kò gbé. Kọ̀wáṣẹ́ ni ó lè ṣe àlò àwàlé o. Sọ̀rí nǹkan báyìí. Ẹ wò kíní kan lèmi rò pé sọ jẹ́ǹsàn kan pé bóyá irú fẹ́lẹ́fẹ́lẹ́ láyé yìí tó bá pọ́n kíní ọmọ gí pọ́n tó bá pọ́n kíní lókèdò yóò pèsè sọ̀rọ̀ nù lé ni. Irú ọ̀rọ̀ wo ni ilé olówó mọ̀ pé náà ló wà lókè yìí ni. Ṣé náà ni. Electric wire ni kíní àti pé ẹ má jẹ́ kí tabatẹ máa dá ọgbọ́n bẹ́yẹn ẹ má jẹ́ kí a gba iwájú yìí fò wọlé ṣe yín sì tó bá lè gbìyànjú láti bá a lọ fò látẹ̀yìn. Ṣùgbọ́n yípo lọ ẹ̀yìn ọ̀kárẹ̀. Ẹ ṣeun. Ọ̀kárẹ̀. Irú òórùn ẹ̀ láì jẹ́ pé èèyàn rẹ́ṣì pìṣì. Mẹ́ta. Ó bàjẹ́. Ó ti dáràn pápátá. Ó gbọ́dọ̀ da. Ọjọ́ ọ̀sẹ̀ àwọn ẹlẹ́pàá ní máa ń lé káàkiri lọ́sẹ̀ ni bóyá lè sùn bí ẹni ọjọ́jọ́ kú. ló mu ẹ gbà mí oorun lọkùnrin yìí sùn oorun ìyàwó lélẹ́yìí. kejì máa wọ́n fún òkúta sọ́tà lójú rẹ ni
ká gẹ́gẹ́rí ọmọ ti tó ní ìrẹ́ lọ tó kà. ẹ gbà mí. Please, what's going on here? Ǹjẹ́ ìrọ̀lẹ́ rán mi wá? Èmi kí mo rárá mi o. Èmi á kọ̀ọ̀kan mi eléyìí o. Filẹ̀. Ẹ ní sùúrù jàre, ẹ ní sùúrù. Nígbà tó dẹ̀ ti lajú yìí. Kí ni ń bọ̀ lókè iná ilé ọmọ nígbà tó bá dé? Ọ̀gbẹ́ni, ṣé orí ẹ pé sá? Kí ló ṣẹlẹ̀ sí ẹ náà? Orí ẹ pé 31 tábẹ́ for the past 1 hour tá gba géètì yìí. Ó ti plan pẹ̀lú àwọn èèyàn. Kán wá pa wá mọ́ ẹnu ọ̀nà ilé wa ń bí àbí. Ó wá pretend bẹ́ẹ̀ nípò sùn. Ìtumọ̀ ẹ̀kọ́ nìyẹn. Ọ̀gá mi, nǹkan ṣe mí. Ẹ má bínú, ọjà ló jẹ mí. Ọ̀gbẹ́ni, àbọ̀dọ̀kọ́ àbá ìṣeré ń báyìí ni. Ọjà jẹ́ kí ni ẹ̀mí? Lọ́sàn-án ni mo wà jẹ́jẹ́ mi, mo sì ń sọ gbogbo àdúgbò pé mo ti rí ẹnkú Máyọ̀wá nù ní ẹ bá wò pé ẹnu mi gbẹ pé ìrìn nǹkan kan jẹ bí ẹ ti ju kinní sí mi nù pé kí n fi sí ẹnu. Èmi ò mọ̀ pé wọ́n ti dá ògógóró pẹ̀lú rẹ̀ náà sínú kódé pé mi ṣe mú báyìí orí mi wá ń gbá mo wá rálì jànú orí rẹ̀ tóbi etí rẹ̀ wá wálẹ̀. Ibẹ̀ ni ẹ jókòó sí wọn kàn náà fún mi báyìí. Ẹ kú ayé jíjẹ ẹ kú ayé jíjẹ níbẹ̀ yẹn. Ṣáyé lélẹ́yìí tí mo jẹ ṣé mi tọ́ tí mo lè rí gbàtẹ́gùn mo jẹ́ Mandela ọkọ̀ ń gbatẹ́gùn ni ọ bàbá. Ẹ ń gbatẹ́gùn. Yeah. Atẹ́gùn kọ́ yẹn understand ni èmi gan ni mò ń gbatẹ́gùn orí ìtọ́ yẹ kẹ́yìn máa gbà. Ẹ wo èmi ni mò ń yan kiri inú compound bíi pé bàbá mi ló nílé and you have to be in that position kó máa yan kiri ẹ lè yan. Mo dẹ̀ ní advice kan tí mo fẹ́ fún yín. Yeah. Come over here. Thank you. I'm coming right now. Torí ẹni tó bá kú ní kù náà bá jẹ́ yìí. Bí mo ṣe wà federal government ní agbára mi lọ́wọ́. Tó sì nǹkan tí mi lè sí. What happened? Mo fẹ́ bá yín sọ̀rọ̀ láwọn ètò jẹ́ òótọ́ ọ̀rọ̀. Èèyàn gbọ́dọ̀ máa bá rẹ̀ èèyàn gbé kọ́ mọ̀ bá yàn sọ òótọ́ ọ̀rọ̀. Now, ẹ̀yin gẹ́gẹ́ bí olórí ilé sọ́dá bẹ́ẹ̀ sì jókòó kalẹ̀ tí ẹ̀ fún yín ní asarẹ́sì ẹ wò nísìn wọ́n ti tiná bọ ara kìíní wáyà bẹ́ẹ̀ bá lẹ́ẹ̀ fò fẹ́ǹsì iná ò gbẹ̀yìn ni èmi náà wọ́n tún sọ fún mi pé àwọn gbọ́n pẹ́pẹ́pẹ́ kí n rólẹ̀ ẹ dákun ṣé tí n bá rólẹ̀ bí mo ti yan kiri kọ́ńpáàndì yìí nísìn ṣé mo lè yan yìí nílé yan olùyọ kàn mọ̀ sí báyìí lásán lèèyàn mọ̀ sí báyìí rìn káàkiri kọ́ńpáàndì kọ́mọ́ bá lúgúdẹ èmi ò rólẹ̀ kankan afọlábí ara tèmi ni olùwẹ̀ bá lọ kọlù inú òmojú ẹ̀ ní ọ̀dáhùn nísìn ṣé ọwọ́ adá kéèyàn máa ṣe gbogbo nǹkan nítorí tí èmi kàn ti géètì èmi náà nísìn ìrìn gbígbà lọ. ẹ̀yin náà di prisoner. wọ́n ti sọ di asáyere àti yere asákòókò àti kòkó rẹ̀ níjọ́gbẹ̀ ó ti di ẹ̀bọ àti ọ̀wọ̀n díẹ̀ ọ̀rọ̀ wa ti di ọ̀bọ àti ẹ̀wọ̀n díẹ̀ nísìn ẹ̀yin gẹ́gẹ́ bí olórí ilé ó yẹ kí a máa rí àpẹẹrẹ olórí ilé ṣéyàn gbọ́dọ̀ bírú yín kó sọ pé òun ò bímọ ọkàn yín ọmọ balẹ̀ bí yàn bá rírú yín ń bá wọ̀ ló jí pépé lára yín ẹ ṣe é mú yan gàn tẹ́sẹ̀ náwó sí pé ọmọ mi rèé o ẹ wá hùwà bẹ́ẹ̀ ẹ jẹ́nu ọ̀gá ọdún ẹ̀yin náà máa hùwà bí ọmọ ni ó mọ̀ múri wọn yá kò yẹ yín ṣé bí wọ́n ṣe ní tí wọ́n so yín mọ́lẹ̀ sọ́dà àbẹ́mọ̀ pé wọ́n so yín ni kódà ẹ fi wọ́n lọ́kàn balẹ̀ kọ́mọ ó lè fẹ̀yìn náà lọ́kàn balẹ̀. kò sí rọrùn nǹkan tẹ̀sán. That's my candid advice. ẹ ṣe ẹ kúkúrọ tara mi náà lè ń bá mi sọ ìgbà ìmọ̀lẹ̀ nìyẹn gbogbo àná láti ṣọmọdé rí ẹ̀yin náà ṣàti ṣọmọdé rí. àmọ́ ṣeré o. so tí wọn bá dẹ̀ ṣiṣẹ́ tó máa báyọ̀ wì yàn correct ara ẹ̀ lẹ́sẹ̀ wà ẹ̀mọ́kàn jókòó wọn gbatẹ́gùn ẹtì yẹn kí ló wà ń ta wàhálà nìkan náà ni. kò sí inú mi dùn ọ̀pọ̀lọ́ yín ti wẹ omi tútù wò ọgbẹ́ gbígbóná ọmọ pé méjì láyé good. Thank you for your advice, all right? Thank you. CNN. Okay, it's good. Ẹ wá. Sugar gan ti pọ̀ jù. Ẹ̀yin náà ẹ mú díẹ̀ mi. Kẹfí jáyé.
bàbá o. ayé lọ ẹ̀rí nǹkan gbọ̀ngàn sọ kùtùkù. ẹ dààmú kẹ lọ relax. bọ́jà ṣe jẹ mí nù. àtẹnujẹ pa ẹ́. ẹ̀dùn náà máyọ̀ wà ń dà. mi rò pé wà lé torí tí a bá wà nílé kí ni plan ni wọ́n máa mọ plan fún mi kọ́ lè rí mi jáde tí a bá wà nílé bẹ́ẹ̀ sí nǹkan géètì tèmi ọ̀gbọ́n ó yẹ káwọn ọgbọ́n òun ti jáde. ó tó bá jẹ́ pé máyọ̀ wà sínú ilé yìí ó dá ọ̀rọ̀ gidigidigidi pẹ̀lú gbogbo instructions tí mo fún ẹ tó dẹ̀ ń lẹ́nu jọ ẹ pé ìwọ olóòka tó lè fi gbà. now ṣé tó bá jẹ́ pé àwọn olè náà ká mọ́lé bó ṣe máa kàn ẹ́ lóhun tó máa open wa tó danger nìyẹn. kátẹnujẹ máa pa ẹ́. you are in trouble. ṣíbù ẹ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ilé yín ò sí lẹ́gbẹ̀ẹ́ ṣókà tó bá jẹ́ pé ilé yín bẹ ní ẹ̀gbẹ́ ṣókà ni ẹ rí fíìmù lálẹ́ wọ́n ti gbórí kíni wèrè yìí wọnú lámúlámú báàgì lọ ó dowó lọ́jà nu àwọn ẹrú kú. ẹ má bà wí ọjà ló bọ́ọ̀sì mọ́ lára ó ti háì. kọ́jà pọ̀n gẹ́rígẹ́rí ti gé orí kíní lọ ṣé yá àmọ́ wórí ọlọ́bọ̀rọ̀ káàkiri. ní wọ́n bọ̀ ti kú ká. hello. ẹ jọ madam ń bolẹ́ tí ń bọ̀ ní dàí. dadi mọ́mí dadi ẹ má bá mi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ ṣáà má bá mi dúpẹ́ ṣe rí mọ́tò tí mo wọlé nìyí bó ṣe kọ́kọ́ ṣe overheat gbogbo abábọ́lẹ̀ lábàdomi sí abárò kó máa káàmù ni bó tún ṣe gbiná nìyẹn ìgbà tá a máa tún wọ another mọ́tò báyìí ló bá lọ dà àwọn mọ́tò ní one chance àwọn one chance dádì mi rí wọn rí èní yìí ni ó gà wá lọ́rùn gbogbo ọ̀run mi gan má gbọ́rùn sókè ju màmá wúkọ́ ni ó ti dì mí lọ́rùn mọ́ ẹ jẹ́ kí n wọlé. ọmọdé ló pe wá mi. ó ti dáa àbọ̀ abálọ̀rọ̀ tiẹ̀. ẹ ṣe sàwọ̀ ẹ kú jókòó. báàgì èwo wèrè. àbólórí burúkú ni ẹ̀yìn. ẹ bílẹ̀ ó ti háì ni. ó gbẹ òye mi mọ́ gbogbo òye mi mọ́ kò yé mi mọ́ ẹ ṣeun ẹ ṣe àdúgbò ẹ ṣeun. lọ́nà sùúrù àmọ́ ẹja mi o lórí bá fọ́ lójú orun wọ́n gé orí rẹ lọ ọdọ owó nù o nígbà kan. definitely owó oṣù yóò sí fún ẹ. pé o tiẹ̀ allow ọmọ yẹn kó lu ọgbọ́n fún ẹ láti kúrò nílé yìí mo lè ti sọ fún ẹ pé instruction tó fẹ́ fún ẹ níjọ́ yẹn pé o gbọ́dọ̀ bẹ́ẹ̀ sọ pé kò yẹ you are in trouble. I was born in the ghetto, grown up in the ghetto. If you want to know about me, bèrè lọ́wọ́ Action Ladebule. I was born in the ghetto, grown up in the ghetto. If you want to know about me, bèrè lọ́wọ́ Action Ladebule. ọmọdé yìí ló ń bá mi sọ àwọn ọ̀rọ̀ kan nínú ilé nìsín mo wá ní kó wá fẹnu ara ẹ̀ ṣàlàyé fún yín kó má ràn mí sí yín ó yá. dádì mo wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nílé yìí mo rí pé inú yín ò dùn ẹ̀yin àti mọ́mì àti gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sábúrò mi lẹ́njọ́ mẹ́ta yẹn òun lèmi náà wá ronú mo wá wò pé kí n kúkú mọ́kọ wálé gbogbo ranù tí mò ń ṣe ń ta yẹn má lè máa ṣe pẹ̀lú ọkọ mi tí bá ti ń ṣe pẹ̀lú ọkọ mi kò sẹ́ni tó máa rí gẹ́gẹ́ bí ìranù òun ni mo ní kí n sọ fún yín pé kẹ́ ẹ sọjọ́ tẹ máa wà available ẹ̀yin àti mọ́mì so that má lè mọ́kọ wálé. nǹkan ayọ̀ nìyẹn. tó bó ṣe ṣàlàyé fún mi náà nísìnyí ó yà mí lẹ́nu. that's good news. I mean gbogbo nǹkan tá à ń sọ látijọ́ yìí náà nìyẹn tó bá ti yá báyìí ó pẹ́ mọ́ náà ni you know that's good news. I mean you are free to do that. Anytime. kó ṣàtìjẹ́ èèyàn gidi kọ́lọ́n dẹ̀ ṣe kẹ́ mọ̀ wá ara yín dáadáa kọ́lọ́n dẹ̀ ṣe yín lọ́rẹ́ ara yín kalẹ̀ níta fẹ́ náà nìyẹn o dẹ̀ make sure wípé ìlédèrè ló ti jáde wá ó tán. àdúgbò lọ́wọ́ náà ó ṣàtìjẹ́ èèyàn gidi kó ṣàtìjẹ́ ọmọ gidi tó tẹ̀ ti lé gidi wá ìyẹn ni o kẹ́dẹ̀ tí mọ̀ wá ara yín ìyẹn ṣe pàtàkì ṣó ti yẹ má wulẹ̀ kúnlẹ̀ àti gbọ́. gbogbo nǹkan tẹ ní kí n má ṣe ń ta ẹ̀ á dá kí n ṣe nílé. kí ló ṣe ẹ́ ẹ̀ ń wòran ni kí ni ìtumọ̀ ilé pọ̀ sí wá bolo lọ wá bí sẹ́ wá bí.
kò yé mi bó ṣe ṣe báwo kò yé mi kò tí ì yé mi báyìí bá mi wá nǹkan tó wà bá mi tó mọ́lẹ̀ kò gbọ́dọ̀ bọ́ta ṣàánú mi bá ó yá dìmú dìmú kò gbọ́dọ̀ lọ bàbá Máyọ̀ ìdájí Máyọ̀ wá ó dúró síbẹ̀ ni ṣé kò yẹ kó tẹ̀lé mi kó wá wo ohun tó ń ṣẹlẹ̀ yìí mọ ohun tó ń ṣẹlẹ̀ sọmọ níta ẹ wá dúró síbi bàyẹ̀ ń tẹ́wọ́ ṣé o mọ̀ pé wọkùnrin ṣé o mọ̀ pé òun ṣe ẹlẹ́dàá mi báyìí o ti ń ṣe ẹlẹ́dàá mi o ìwọ ló dẹ̀ sọ gbogbo tó wà lẹ́yìn o ìwọ ló dẹ̀ béèrè lọ́wọ́ mi ṣé wọ́n ni ìwọ kọ́ ló wọ ẹsẹ̀ ní yóò sọ̀rọ̀ ọmọ mi ni. Kí ló ṣẹlẹ̀? Ijó tí ń jó ìṣèjó lásán o àṣé kì í ṣèjó lásán ó ti fàwílò bá Celine Dion jẹ́ ó ti jó sàmùsákù sórí blues. Kí ló ṣẹlẹ̀? ẹ wo pátápátá ó ti gba fẹ̀nẹ́tì wọ́túrò yìí èmi kàn wò pé bóyá tí n bá wọ́n mi sí lára ara wọn lè wálẹ̀ mo ṣe ní kí n lọ bó nígbà tí màá fi débẹ̀ báyìí wọ́n ti gbéra wọn tún báyìí ó wá ń lọ́mọlẹ̀ báyìí nǹkan tí ń jáde lẹ́nu mo ti jẹ gbèsè ó funfun wá. mo ti dáràn mo ti dáràn mo jẹ gbèsè àkọsí níṣọ́mẹ́ fúlẹ́ṣọ́ mọ́ mi fúlẹ́ṣọ́ ọjà bá mi gbé ẹ má tẹ̀wọ́ ẹ bá mi wò ó ní etí kó bá mi o ọjà bá mi gbé ọkùnrin ìṣòwò kò ti dáràn ó ti dáràn. Báwo ni wọ́n ṣe máa wà kó lè sọ pé kóun tó ní làkejì òun lẹ́kúnjayé ìdùnnú òun. mo kàn ń wò pé kí ni nǹkan ta lè ṣe tó lè tẹ́yìn lọ́rùn ṣé wọn tó ní òní ṣá. ẹ wò chief ẹ má gbàgbé ẹ náà ni o once you are big you are big. dáadé ẹ bá dógúndógbọ̀n àgbọ̀n ló máa dé. jẹ́ ẹ wá sọ nǹkan kan fún ẹ tán bá bí ọ̀rí máa pọ́pọ̀ ẹ̀dá bí ọlọ́pàá ti bá ti lọ tán wàá rí nǹkan tí máa fojú ẹ̀ rí inú ilé. ikú ló wà lóko ni bí pàkúté ni ó dìgbà náà wàá gbà. ṣé bí mo ti sọ fún ẹ pé kò má wà lọ sọ́fíìsì náà especially just like this. Hey, excuse me, I'm not here because of you. MD ni mo wá rí. ṣé ìṣòro ẹ ti kò jẹ́ kó gbóyìnbó mọ́ rárá ni ṣó ní translator kan bẹ́ẹ̀ translate ẹ̀ sí Yorùbá. bọ́lá ó ti change gan o. mo change. ẹ náà. láì ṣe PC change. ìgbà tó nípa ńlá ṣubú tó ní tòun bàjẹ́ kí ni kẹ́lẹ́ yín ṣe. Mo get it into your skull. I'm no more interested. Ṣé my first ni? ṣòro obìnrin máa ń fọ́ ni o ó lè jẹ́ torí issue tí ẹjọ́ níyẹn ló ṣe mọ́mọ́ ṣe gbọ́n tó ṣe bóyá ó kàn fẹ́ kó wà jealous lásán. Ikú tó jẹ́rìí ẹ̀ṣẹ̀ àwọn tó máa ń cheat èèyàn náà wá fi hàn ní bíbá ilé mi. túraká fara ẹ balẹ̀ jẹ́ ń sọ fún ẹ owó tí mo yìí sẹ́ni sí ẹ báwo ló ṣe ná. wọn náà wà àtijọ́ tí mo ti bọ́ síta náà kò sówó lọ́wọ́ mi ó dá fara ẹ balẹ̀ sẹ́ tí láàrin iwájú ọmọ agbáláyà bá ti fún mi lówó ó promise mi màá ṣẹ́tù lẹ̀. àgbáláyà bí òkè bàbá àgbàlagbà. Àyìnlá ọmọ agbáláyà láǹfẹ̀ wájú that guy na enjoyment minister o. ìyá Balikis ni ìyá Balikis. ìyá Banki nìyẹn. gbogbo ogẹ̀tẹ̀ kò sí wàhálà ọmọ mi ń kọ́. Daddy baby. all right. ìwà ṣéyàwó nìyẹn. ìyàwó kẹ Ọlọ́run ò ní jẹ́ mari bébí màmá mi ni.
wọ́n tó yẹ kó ti marry. àbò fẹ́yàwó ni ṣé kì í ṣe. gbogbo yín gan ló yẹ kẹ́ ti marry èmi gan bí ṣe wà yìí tí ó bá ń ṣàwọn òbí mi àti gbogbo nonsense tó wọ́n bá mi pò ẹ kí n ti fẹ́yàwó. iyọ̀. mọ̀ mi ìfẹ́ ṣe wẹ́mí gan fẹ́ ṣe marriage lásán mo fẹ́ ṣe marriage Dangote wà ń bẹ̀ kọ́tọ̀ wà ń bẹ̀ pé everything yapa. ó sì yé mi ẹ ṣé ó ti ẹ̀rẹ́ lè ṣe bí ọmọ tí mo fún nígbà tó lé mi tèmi ò jẹ́ fẹ́ ló lọ lọ́mọ yẹn lóyún òun ló ń fún story yìí o tó ń dúró de owó ẹnìkan kó tó gbọ́ bùkátà alẹ́ ló bú ṣán ni gbogbo yẹn kó máa ṣòfò ẹ máa ṣòṣìkì. ọ̀rọ̀ marriage lẹ́yìn sọ bẹ́ẹ̀ ni èèyàn lè rọ́ọ̀ṣì ṣe marriage torí tó bá rọ́ọ̀ṣì ṣe á tún rọ́ọ̀ṣì jáde náà ni. òótọ́ ni. aláyé bọ́lẹ̀ ń bẹ́jọ́ ó fi yọlẹ̀. ìyẹn ò ní ọkọ ṣe pẹ̀lú gbogbo bá ń ṣe yìí tí wọ́n bá fẹ́ yàwó a máa fi wọ́n sílẹ̀ nílé náà ni a dẹ̀ máa ọ́ sùn lọ. mo fẹ́ bí ẹni question kan láti jọ ìwọ kí n kaliba ni wàá máa kaliba lórí pákó. àbí náà kó bá. orí èèyàn tó ní station aṣẹ́wó báyìí ó ní kò lè kaliba tó bá gbọ́mọ dání gan á lọ 2 rounds ṣé ò rí pé machine lélẹ́yìí tó ń wò yìí ṣé orí má rí inú dictionary tèmi ni. níbo nílé kí ló ṣẹlẹ̀. ok mo ń bọ̀ sẹ́. àwọn ọmọ láti délé mi gbà máa rí. ó ń ṣòfin yín pamọ́ níbi níwọ̀n lòun ni ẹ ṣàmọ̀ pé sọ pé ń lé àwọn. ṣé kò yẹ kí wọn náà ti marry látọjọ́. kí ló kan láìfù ẹ pẹ̀lú láìfù tèmi ò dẹ̀ fèmí ilẹ̀. tó bá yánsìn ẹ sọ pé lórí ọkùnrin nígbà tó ní wà ṣé o níwà ni. eléyìí ó ti fa lè ṣọkọ bá tí mo lé tírù mi lé tí ò dá mi lóhùn kò lè má rì sí bóyá wà yìí. o ló máa padà bí last born fún ẹ ó ṣù ọ. ó ṣù ọ bàjẹ́ báwo ni wàá ṣe second wife. tó bá yánsìn ẹ máa lóbìnrin ẹ máa lọ́kùnrin òwúlò ṣé ẹ̀yin obìnrin ṣé wọ́n wúlò bóyá wà. bí a gbọ́ bàbá yẹn ka ó ń ka sámọ̀ lọ́wọ́ lẹ́yìn yẹn tún kọ́ kí ló kọ́ ẹ̀ aláyé gógó. ọ̀fà ṣoṣà. ṣàkẹ́ kò ṣá nǹkan kan o lè bí ìpolówó burúkú ni bàbá yẹn ó lò sí ni o ọ̀tọ̀ nìkan dájọ́ sọ o mo débẹ̀ yẹn ó kàn lọ ń ṣòṣì ni ọ̀tọ̀ nìkan tó lọ ń perform. sórí ìwọ ló ń jọ lójú láìfù mátà àwọn là ń reason lọ́wọ́ ń bì ṣé àwọn mánu yìí tó ń wé olóòbù ṣan ni wọn. ṣọ́ọ̀dì náà ni. ó mọ̀ wọ́n kàn máa ń mẹ́mí lẹ̀ kiri ni wọ́n wúlò. ṣé mi ló ń bá wí wo mo máa pa ẹ́ last báyìí máa pa màálù yìí ni apá ẹ̀ lọ́tọ̀ báyìí ẹsẹ̀ méjì báyìí lọ́tọ̀ wàá wá máa wọlé báyìí. ọmọ ìyá mi má ṣe bẹ́ẹ̀ fún ọmọ ìyá ẹ ni o ṣáà ti mọ̀. kí ni wọn ìbákùn mi. a máa manage ara wa ni. èmi jọ management lójú ẹ wọ́n ní kí n tẹ. kò sí bá àti dùn tó ó kàn gbẹ́mìí mi. bọ́sì. bẹ́ẹ̀ni ó ti kú. ẹ̀yin ni kẹ́ ẹ tẹ́kì àti ẹ wo bí. ẹni sùúrù. kí ló ṣe gangan kí ni kan náà. kí ni wọ́n sọ fún ẹ kó ṣe. mami. kí ni wọ́n sọ fún ẹ kó ṣe gangan. bọ́sì dà. bọ́sì ti kú. bọ́sì náà tún ti fi mí lẹ̀ ó tún sì lọ o. Máyọ̀wá. Sori pé tèmi ti bá mi báyìí. Ìwọ nìkan ló kù. Alágẹmọ tó ń yọ gẹ́lẹ́gẹ́lẹ́ ikú ló pa wọ́n yìí o. Abẹ́lẹ̀ tẹ̀ sí ọpọlọ tiẹ̀ tó ń jọra mọ́lẹ̀ pàpàpà.
Máyọ̀wá ó dọ̀wọ́ ẹ̀ o ẹ̀yin mẹ́ta ni ó kù wọ́n nìkan ìgbésí ayé mi dọ̀wọ́ ẹ̀ o Máyọ̀wá ó dọ̀wọ́ ẹ̀ o. Ghetto gum. I was born in the ghetto. Grown up in the ghetto. If you want to know about me, very long action Ladebule. I was born in the ghetto. Grown up in the ghetto. If you want to know about me, very long action Ladebule. Ọ̀rọ̀ yóò lè wọ̀ kóbìnrin ta tọrin kọkùnrin ta tọrin káwé ẹni tó máa lómi lẹ́yìn ẹsẹ̀ jura wọn lọ. kí ló ṣẹlẹ̀ gan-an kí ló ó ń ṣe màná mú ibi báyìí mo kọ́wọ́ sí nígbà tí ó ṣe bébì. àwọn tún ti bẹ̀rẹ̀ o tọ́ba yóò sin ọba ní bọ́m̀bẹ̀ kan tún ti dé o kò sí wèrè ó ti yá gbà yẹn ó dà. Grown up in the ghetto. If you want to know about me, very love action Ladebule. I was born in the ghetto. Grown up in the ghetto. Three one, jẹ́ kí n rí ẹ. Forget my ambition, mi lè gbàgbé rà. I cannot forget ìgbàgbé ò lè ṣe mi máa borí. Ẹ wá ń bíbá wàhálà ti ṣẹlẹ̀ o ẹ súnmọ́ bíbá yìí náà ẹ wò ó mi ò fẹ́ wàhálà lábẹ́ tẹ́ yìí o. ẹni tó bá kó màmá nínú yìí kó ètè ṣe kí ni kó dáa padà because tó bá máa bẹ̀rẹ̀ problem ẹ̀mí agbára yín ò ní kà gbogbo yín lè máa já dànù o. kí ni ẹ̀dẹ̀ ń ṣe àṣẹ ẹ̀gbọ́n kan tí mi sọ dáná ti gbọ́ màmá ń yà. three one gbé sùúrù jẹ ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín Ọlọ́run ẹ dẹ̀ mọ̀ mí o tí máa bínú tó ń sin ẹ̀mọ́ bá lọ́jọ́ ìwòrán kan pé bọ́ọ̀bẹ ti láìkì wàhálà jù ẹ ló ti máa ń fa wàhálà jù èmi wọ́n kọ́wọ́ sínú yàrá mi ẹ̀dẹ̀ lórí láyé ẹ̀wọ̀n nínú yàrá mi ẹ̀kọ́ wọ́ mi ṣájà máa ń jọbi ni tí bá bẹ̀rẹ̀ pẹ̀lú yín ọlọ́ ẹ̀ ní dúró wò. mama ẹ ní sùúrù jàre ẹ máa fi wá pa ẹ̀dẹ̀ pé ogun alólè kí ló dé gan-an ṣé ẹ máa tẹ̀ fún kí yàrá yín ni ẹ wá ẹ ní sùúrù o kí ló hápùn gan-an. àwọn tó ní o máma àwọn tó ń wọ yàrá yẹn mọ̀ wọ́n o àwọn àtàdé ń wà ń ta àmọ́ra wa bóyá jẹ́ nìyẹn. ókè má wọrí Ọlọ́run gbogbo sáré ni máa dáná sùn ẹ gbà bẹ́ẹ̀. ọ̀rọ̀ ni màmá ń sọ yẹn o kọ́mọ aláṣọ má lọ́ọ́ di aláàkísà o ètè jẹ́wọ́ o. ẹ wá èmi ní observation o màmá ẹ kò lè máa accuse wa bẹ́ẹ̀ náà kẹ́tọ́ accuse wa ojú gbọ́dọ̀ pé kẹsẹ̀ tún ṣe kí ni kẹsẹ̀ kó pẹ̀lẹ́ Máyọ̀wá ò síbí náà Sambori náà dẹ̀ síbí Tìkàbọ̀dé ò síbí Fágò ò síbí kí ló ṣẹlẹ̀ gan. ẹ ti bẹ̀rẹ̀ ọ̀tẹ̀ ẹ ti bẹ̀rẹ̀ ń sin àbí wẹ́ẹ́ ló dárúkọ pé Sambori ò síbí ó yá nígbà tí ẹ̀kọ́ ń sọ̀rọ̀ ń sìn bọ́jú màmá ní àdìsẹ́bù tí. wá aláyé kí ló ṣe farabalẹ̀ dáadáa ń bẹ́ bọ̀ jìgàjìgà ọ̀sán pa nǹkan ṣọ̀tẹ̀ èèyàn kò ṣọ̀tẹ̀ anybody bíbà ṣèbí yà ló bẹ́ jáde sí oníyàn kan wọlé gbowó òun wọ́n lè dárúkọ àwọn tí ò sí ibà ló fi gbórúkọ àti orúkọ Máyọ̀wá. olóògùn ni ẹ ní èmi àwúlẹ̀ bá ń tù èmi ló ń ga nífà lóko bó ṣe wúlẹ̀ ẹ̀ tí bá kí ní ìdìbò ẹ̀ lára sọ wà lẹ́sìn ni ó pàdé mi ó ti nà mí lọ́dọ̀ ẹ̀ ṣe bá wọn ṣe olóògùn ni ẹ ní Sambori ayé ẹ máa bàjẹ́ fáwọn tó ní ẹ ní èmi ló ń kẹ́hún sọ̀rọ̀ fún ó dára kú màmá mi ló kárí ọmọ ní o mo mowó Máyọ̀wá tí wèrè jẹ́ ń darúkọ ẹ̀ ọlọ́tẹ̀ ni ẹ dúró ẹ̀ ń bólú mọ́ dìtẹ̀ dúró sábẹ́ ẹ mọ̀ pé máa kú síbẹ̀ ni olóbùkún ìtúdàkọ Máyọ̀wá ń sìn ẹ sábà pé láti bàtà àbúrò Máyọ̀wá ti kú ó ti lọ lé o lè mọ ọkọ èmi ò dẹ̀ mọ ọkọ àwọn èrè ó lé ní kẹbíre lọ wọn ó lé ní ìjọ ẹ má bọ̀ yà kalẹ̀ o sí ẹgbẹ́ sùúrù jẹ ó dẹ̀ ní wọ́n mọ́ fọ́rọ̀ tó sọ yẹn ẹ fọ̀rọ̀ ọlẹ́ má pàlàntì àná ẹ dẹ̀ bá polongo ṣáyọ̀ ní bọ́lọ̀ ti sọ̀rọ̀ ẹ̀ ní Àjọkẹ́ lọ́nà ọmọ ń kú lẹ́nì ṣáyọ̀ tí mo bá jẹ́ ọ̀nà ọlọ́pàá ọmọ jẹ ni. bójú àwọn ọ̀nà yìí ń fọ́gò jẹ ni bójú àwọn ọmọ yìí wọn lépo lójú bójú ó jẹ́ yà sọ fọ́mọ sàn Ládébùlé. I was born in
the ghetto. Grown up in the ghetto. If you want to know about me, baby, love action. Ladebule. Grown up in the ghetto. Grown up in the ghetto. If you want to know about me, baby, love action. Ladebule. I beg you, Nita, say, come on. Ẹ̀jẹ̀ kọ́mọ̀ èrèlélẹ́ ìta ayé ọmọ bàjẹ́ yìí ó yà á kúnà ó dàgbà ìbùkún lélẹ̀ bẹ́ẹ̀ bá yà wá fún mi bẹ́ẹ̀ bá yà fún mi lélẹ̀ ni. kí ló dé ẹ fi wẹ̀rẹ̀ lẹ́yìnlẹ̀ máa yọ̀ wọ̀n ìwọ lọ jí ọwọ́ mi ọlọ́rin láyọ̀ wọnú lẹ́mi ọgbọ́wọ́ ti tèmi ọgbọ́wọ́ bá bẹ́ẹ̀ máa yọ̀ wá. ẹ fi ẹlẹ èmi bọ́m̀bè èmi kò jalè rí ni. obi máa yẹ ọmọra wa o jágbádá owó bàbá jẹ̀bù kí ló ṣe. ẹ̀fọ́ ẹ fi ẹlẹ má ṣe kéré o èmi owó o. agbọ́wọ́ lọ sí ọwọ́ mi bọ́ọ̀sẹ̀. wọ́n pẹ̀sẹ̀nsì kan gbọ́ lọ́kọ̀ gbọ́wọ́ jáde o fẹ́ sọ ara. bẹ́ẹ̀ ni mi gbé. àwọn wọlé kí ló ṣe ọmọ mi kí ló ṣe báyọ̀ wá ẹ̀jẹ̀ kí ló ṣe lé inú yìí ẹ̀mí ni mo bí. ẹ̀yin làwọn ọmọ òfò ẹ bá mi sọ fún àwọn mi tó gbé lábẹ́ tẹ̀ ẹni wọ́n dá padà àti àwọn dá padà bá padà wọ̀ mí ìpadà wọ̀ mí wà lé o. ṣé torí ọmọ ló ṣe máa ń sọ̀rọ̀ ẹ bá ṣe kó wá pa ẹ̀ ẹ wò ẹ máa bọ̀ àwọn rèé àwọn náà dúró yìí. ẹ gbọ́ kí ló ṣẹlẹ̀. alẹ̀
ẹ wò gbogbo ti ṣẹlẹ̀ o anáyé kan ló mú máma máma yẹ kó yẹ pé kó fóun lóhùn bí ó ṣe mú yẹn lẹ́nìyẹn bó ṣe di gòbé nìyẹn tí máma sáyé ṣe kí ni wọ́n sáyé gún ìyá ẹ̀ pa wọ́n lè lọ sí hospital nìyẹn láti hospital bó ṣe di police station nìyẹn mo ń bá yín sọ̀rọ̀ ìlà owó Bombay ó ti wà lọ́gbà ẹ̀wọ̀n Ọlọ́run òun la ní ká gbé sí létí ká tètè mọ eré tá a máa sá. ìgbà ọlọ́sẹ̀lẹ̀ gan-an ó ti tójọ́ mẹ́ta sẹ́yìn bọ́ akọ̀wé gbígbọ́ ta lè sọ́ọ̀tì fúnra wa ni bọ̀ nísìnyí ó ti everything ti mix match ó ti dàrú báyìí. ẹ ṣáà mọ̀ àwọn kan rò pé alẹ́ rò pé nǹkan tá a máa lè ṣe fúnra wa ni àmọ́ ó ti di gòbí rẹpẹtẹ o. mọ̀ sí o kí n sinmi àwa fúnra báyìí fún yẹn ní nǹkan. Ibo ni àgọ́ ọlọ́pàá ibo ni ó wà? Blossom police station ni. Blossom ẹ wo lábẹ́tẹ̀ wa lọ́hùn ló wà ẹ máa láyé ẹ fọkọ̀ gan Ọlọ́run ẹbí má má kọ o kò yẹ kó mú yẹn bọ́ọ̀lù rẹ̀ ti kà yẹn kó mú yẹn lẹ̀ òun ló fa gbogbo. gbégbógbó dákẹ́ ló lọ sọ tí ó dùn ara ẹ̀yìn àti nípa tẹ̀ ń tẹ̀lé náà nù tó ń sọ̀rọ̀ tó ń dúró láì rí lù. ẹ wo kí la fẹ́ ṣe sí ni gbogbo ilé ìjọ sọ yìí ẹjẹ ṣe pọ́ sí. ṣé ibi ẹ wá sí sími adé nísìn ṣé bẹ́ẹ̀ wá ránṣẹ́ pé ṣé mọ́kà lọ́lọ́dá lọ́ọ́ pàdé ẹ̀ àbọ̀lọ̀ ìlú èbó. àbáyẹ wo ibi tó wà yẹn lásán èèyàn ló ń gbé bẹ̀ fún èèyàn lọ́sọ̀gbẹ̀ wọn fún pé gbogbo àyẹn èèyàn ló máa gbé bẹ̀ ẹran kò lè gbé bẹ̀ ó dẹ̀ lọ ló máa dé padà lọ́wọ́ kan. ò fi id card hàn ọlọ́pàá ni. ó gbọ́ yín sà. tí ò fi id card hàn ọlọ́pàá náà mú lẹ̀ ni. àbá ọ̀rọ̀ tí kọjá gbogbo ìtẹ́ ń sọ yẹn ẹ kò jẹ́ ká wá bá ṣe máa gbà á lẹ̀ ni kó tá à ń sọ nìyẹn báyìí. àmọ́ ó mọ̀ sí o ẹ wo ẹ kọ àdírẹ́sì lé a lọ. ẹ kò sí wàhálà kò sí wàhálà bàbá. ṣé ǹgbà tí wọ́n mú owó sí mbẹ́. Actually mo sí lára mo sáré dá America time yẹn. èmi wà ń bẹ gbogbo ipá mi rẹ ni mo sàbóyè wà yẹn ọpẹ́lọpẹ́ mi ẹ kóun náà gún màmá ni àmọ́ wọn bí ìyá rẹ òun kẹ ó kéré ibi táwọn bá ti ń dún lásán wọn bí ìyàwó rẹ àwọn kò jẹ́ bẹ́ẹ̀ ṣe ro. ọ̀bọ̀ ọmọdé ará àdúgbò ọmọ rí pé mi lọ́wọ́ wá ṣe sùúrù dákú. àti báyìí lásán. kí la fẹ́ ṣe sí gbogbo ìtẹ́ ń bèrè. jẹ́ ká ṣe bí bàbá ṣe sọ yẹn á fún yín ní àdírẹ́sì ibẹ̀ yẹn lè mọ̀ bẹ́ẹ̀ ṣe. ọmọ pé. ó dàbẹ́ ní pé ẹ mọ̀ yí pé ọ̀ràn ńlá lọmọ yín dá ọmọ yín tó wò ṣùnṣùn tó gún ẹ̀dẹ̀ ẹgbẹ́ ẹ̀yin náà wo bó ṣe gún ọmọ yẹn yànnàyànnà ẹ wá ń sọ pé wọ́n ṣe fẹ́ gba béèlì ẹ wò ó èmi kọ́ ni mò ń bá yín ṣẹjọ́ ìjọba ló ń bá yín ṣẹjọ́ kéèsì tá à ń sọ yìí kò sí lọ́wọ́ mi so mi ò bá rọ̀ yín pé kẹ́ tètè máa wá lọ́ọ̀yà tẹ́ máa lò nítorí pé first thing on Monday morning ọmọ yín máa fojú balẹ̀ ẹjọ́. ẹ dákun ẹ gbà mí kí ni ẹwò kó mo tún lè ṣe báyìí. ẹ wo dádì ìmọ̀ràn tí n lè fún yín náà ni mo ti sọ lẹ́ẹ̀kan yẹn wípé kẹ́ lọ wá lọ́ọ̀yà tó bá dángájíá tó lè defend ọmọ yín dáadáa ní court ìmọ̀ràn tèmi rò bí mo lè fún yín nìyẹn wọn ló lè sọ pé àwọn ò ṣẹjọ́ mọ́. ẹgbẹ́kọ̀ ẹ wá bẹ ṣe máa rí ọmọ yín bóyá mọ ilé ẹni tó ti gbìn. ẹ ǹlẹ́ o yes sir. ẹ pẹ̀lẹ́ o welcome sir. ẹ kú iṣẹ́ o ẹ ra sir ẹ ra mọ. ẹ ǹlẹ́ o ẹ pẹ̀lẹ́ sir. ó tẹ̀ dá bàbá àwọn òbí ọmọ tí ọmọ yín gún ni. ṣé àwọn parents ọmọ tó gún ọmọ mi lọ́bẹ̀rẹ̀. àwọn ni. àwọn náà wá jókòó pẹ̀lú ìrọ̀rùn níwájú yín báyìí ẹ̀dùn ọ̀nà DPO ṣé kìí ṣe pé ti fẹ́ gbàbọ̀dì. irọ́ gbàbọ̀dé bíi ti báwo. kó má jẹ́ wípé wọ́n wá ń bẹ̀ yín láti gba béèlì ọmọ yẹn. nǹkan tèmi gan ṣàlàyé fún ọ nìyẹn
ipe first thing on Monday morning a máa fojú balẹ̀ ẹjọ́. Ó máa fojú balẹ̀ ẹjọ́ lẹ́gbọ́n yẹn o. Ìyá mi ó tó bẹ́ẹ̀ kẹ́ ẹ bínú ẹ dákun ẹ ò bẹ́ẹ̀ tí jókòó rọrùn ẹ gbọ́ ọ̀gá jókòó rọrùn àkàn jókòó lásán ni. Ẹ jọ̀ọ́ ẹ má bínú sáà. Ẹ̀yin ni. Ẹ sà ẹ ò mọ̀ mí. Ẹ kàn rántí mi mọ́ ni. Èmi ni Tóyè Afùwàpẹ́ tí mò ń fẹ́ ọmọ yín jò ní tí wàá fi dàbẹ́ kó ṣèṣì lóyún. Ṣèṣì kọ́ Tóyè wọ rèé tó ọkọ ọmọ sí lọ pé torí mo kọ lójú mi fún. Mo ti rí àdúrà owó tó gbé wá fún mi. Lábàá àwọn owó tí bàbá mi tọ́jú pamọ́ òun ni mo ti jí gbé wá fún un torí mo nígbàgbọ́ pé tó bá dáa fún un ó ti jọ dáa fáwa méjèèjì náà. Yorùbá má ṣe báyìí ṣòro pé kò ní lẹ́yìn ṣá. Ẹ̀yìn tí ó bá ti wá padà lẹ́yìn ṣe bí èmi àti bàbá mi ni. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ lọ ó ṣe gan-an Ọlọ́run á máa dúró tiẹ̀ ní agbára Ọlọ́run gbogbo ohun tó bá ń dáwọ́lé lórí á máa yọrí sí rere. Inú mi dùn gan-an wọ́n á fẹ́ sọ nǹkan fún ẹ ní agbára Ọlọ́run àfọ̀ ẹ̀ á gbó kó tó wọ̀. Àmín o. A máa gbóhùn ìyá a máa gbóhùn ọ̀rọ̀. Ó ṣe gan-an wọ́n á fẹ́ fi nǹkan kan dẹ́ ẹ lójú. Èmi Tóyè ọmọ Àjíkẹ́ mi ò ní ever never disappointed tí n bá wá dárú ẹ̀ wò láṣà ní agbára Ọlọ́run èmi àti àwọn ọmọ mi rédèrèdè ni kò bá wọn mi ò ní kí wá jèrè wọn lágbára Ọlọ́run. Mo ti ní kó yé máa ṣe pé mọ̀ nǹkan kò ní ṣe àwọn ọmọ wa nǹkan kò ní ṣe wọn kò dẹ̀ ní ṣàwa náà. Ó ṣe pé bí àwọn ọmọ ọmọ ṣe pé wọ́n fẹ́ fi dẹ́ ẹ lójú ni wípé ibikíbi tí n bá wà ìfẹ́ ẹ̀ ṣì wà lórí ọkàn mi ibikíbi tí wọ́n náà bá wà wọ́n náà máa mọ̀ wípé ó di dandan ọkọ ẹ̀ ṣe ń padà bọ̀. Bẹ́ẹ̀ni mo mọ̀ mo nífẹ̀ẹ́ mi èmi náà sì nífẹ̀ẹ́ nǹkan kò ní ṣe wá kò ní ṣe mí náà. Bá ṣe ti ń dé Èkó àwọn àgbẹ̀ ẹ̀ bẹ́ẹ̀. Má fojú mi sọ́nà. Mi ní fojú ẹ̀ sọ́nà jọ ṣe gan. Ìdààmú fọlọ́run sọ. Mo ṣe gan ṣe. Ìyá mú bọ̀ ta ló pààrọ̀ owó bí mo gbé sí. Owó kí ni? Ibi mo gbówó sí ta ló pààrọ̀ àyè bẹ̀. Pààrọ̀ gbówó sí. Àwọn òró wò. Mú bọ̀ sí ìwọ ló bá ń pààrọ̀ bí tí mo gbówó sí. Owó. Mo dákẹ́sẹ́ àwọn tó kọ́wọ́ sí tàbí tó máa fún mi lówó. Ṣé bẹ́ẹ̀ láì lówó? Ilé ẹjí ànímọ̀lẹ́ gbé sí ẹ má bàa ṣeré owó. Sórí ohun tó fi ń sábà dáhùn tó bí mo ṣe ń bọ́ sọ̀tọ̀ báwọn bára mi ti ń ṣe èmi mi ti fẹ́ bọ́wọ́ ọ̀tá níbo ni owó ń wà níbo lẹ bá ń gbé sí. Ṣé bẹ́ẹ̀ sọ fún mi lánàá pé kò sówó lọ́wọ́ yìí? Mo mú àmọ̀tẹ́ fowó sí. Owó kékeré mo ní òsì lọ́ọ̀ mi sọ ma owó tí mo sọ ń pa ẹ ni owó ńlá mà ní owó kòkó àti owó ọlẹ́dẹ̀ lọ́kàn mi mà ní. Kí má ṣe owó kékeré àbí kí lóògùn mo sọ owó dẹ́gbẹ́ lọ́sẹ̀ tí ń bọ̀ èmi àti olówó lẹ̀ àjọ máa ta mo ti níra bàálù nù ẹ̀ ìlọ́kọ̀ ojú omi bẹ̀ kí ẹ sọ́wọ́ kékeré. Ta ló mọ mi tẹ gbówó sí. Ilé ẹjí ànímọ̀lẹ́ gbé sí ẹ má bàa ṣeré owó. Kí ló ní ló máa ṣe báyìí ná má pín mí lẹ́mìí Ọlọ́run ní pa mí báyìí kí ló máa ń ronú kọ́ fẹ́ so pọ́n gbogbo ògbà sí à ń sọ̀rọ̀ owó ohun tí ẹ ń sọ má gbọ̀kàn mi sókè ń bọ̀ gan bolo gbé sí. Kí ló dé tẹ́yìn náà ń dúró lè mọ́ wa kí ló dé ń dúró lè mọ́ wa ẹ̀rọ owó lọ́wọ́ wa ni àbá gbówó pamọ́. ìpẹ́ jí ẹ má sì ń gbọ́ pé ẹ bá ń gbé kó pé wá bí mo pamọ́ ẹ̀ sí kò tó. Wọn bá dẹ̀ ṣe sí kò sá tó gbogbo yín wọn bá dẹ̀ ṣe sí. Ìyá mú bọ̀ ṣé ètò ìfẹ́ sọ fún mi pé ẹ̀rọ owó nulẹ̀ àwọn mẹ́rin náà ń gbénu lẹ̀ àwọn mẹ́ta. Iná nípa àwọn mẹ́ta jù báyìí lọ. Èmi mo sì lówó tára mi mọ́. Ara tiwa náà mọ́ àmọ́wó yín. Sọ́kùn abẹ́rẹ́ rẹ̀ àgbélé àbògùn ta. Ó jẹ́ máa kú ó máa parẹ́ ó jẹ́ máa parẹ́. Ẹ ṣe pé fún yín o. Ẹ ṣe. Bí máa ṣe pé pẹ̀lú. Ẹ ṣe bẹ́ẹ̀ tó máa kọ́wọ́ yín. Bí máa ṣe pé pẹ̀lú bínú máa ṣe o. Ẹ wo èmi ò rówó èmi ò rí owó kó làwọn ò fojú kowó nulẹ̀ mo mọ̀ pé ẹgbẹ́ ògan wọlé. Mo bọ̀ ìyá mú bọ̀ sì mọ̀ mí o
ogun èpè ogun ní í ṣe o ogun ọ̀rọ̀ tí ọ̀kan gan ń bẹ̀yẹn lórí o lẹ́gbẹ́ mo sì wá pè sínú ọ̀rọ̀ o. ṣé ẹ fẹ́ kí ṣe ẹgbẹ́ wọn mi fẹ́ kí ṣe kò pa òní. ṣé ẹ fẹ́ ká ilé ọlọ́mú yín lọ ni. ẹ wò tẹ bá fẹ́ ṣe pé ẹ kẹnu báyìí ẹ má kẹnu sáwà. mo rò pé ọjà wèrè. òrè ọ̀sẹ̀ nu mi ní bọ́tà nu lé mi lórí owó mi. ọ̀ya ẹ ká lọ́ọ̀dì ògùn ẹ ti ẹ̀ má tẹ̀ sí lọ́ọ̀dì ògùn ẹ bá wọ̀ bí kò sómi radiator ẹ wá mu petrol ẹ jẹ́ bá ti mu petrol ní ìjìnbá sáná sílẹ̀ tó bá ti jò báyìí ló gbé lówó. àwọn ta ló máa bá yín. ilé ìsọ̀rọ̀ pé máa pẹ́ fún lómi radiator. ẹ mu petrol ni o ẹ fi petrol búra fún mi ni o. ẹ fún yín ní sàdásí ọ̀ya ìjàmọ́wọ̀ gbẹ́dọ̀ síbi. àwọn ta ni. wọ́. jalo mú mọ́ra ó fi wẹ́rẹ́. mo sẹ́yìn o. ọ̀sẹ̀ mi jáde jálọ bí a lọ ọ̀sẹ̀ mi. mo sẹ́yìn. bó ṣe ṣe yẹ náà nu ọ̀sẹ̀ mi. mo sẹ́yìn sẹ́mi owó yìí ọjọ́ sí tẹ̀ wá èmi mo gbé. wọ́n ló gbé owó ọjọ́ sí. mi mo gbé ẹ̀dáìjì mi ẹ̀wọ̀n aláàgbò tí mo wà ní ẹ̀bùn oríṣi mi. tí mò ń ṣépè Ṣàngó tí mò ń fọ́ àrà fún wọn ló gbówó. mi mo gbé èmi mo gbé. kí ló wá fowó ṣe. tó yẹ mo gbówó fún mo gbówó fún ọ. tó ń gbàdọ̀ máa sọ pé òun gbówó kò dùn mí gbọ́n tó wá sọ ìlú wá sí à ń dùn mí. àpòwọ̀ gan ló náwó ìgan ni ṣé mo rí pé ara mi náà mo náwó sí. ọ̀dà kó mo forí jì ọ́ àdùnkún dá àní mo forí jì ọ́ wẹ́rẹ́ lágbọ̀ àbọ̀. ó náà ló ti sá lọ ó ti kọyún sí ìnáwó ẹ̀yìn àgbà náà lè sọ ká lóhùn pé ọmọdé bá wo wájú kò ní ṣubú bọ́gbà bá wẹ́yìn wò yóò lè ro lẹ́yìn ẹ̀yìn àgbà tó bá ṣe rere já lọ mo ní mo ní jọ ẹ bá mú. ṣe sùúrù bó o ṣe ń pariwo náà rẹ má pariwo máa mú mọ́ra má kà ṣe fún pẹ̀lẹ́ àbóbò mi sílẹ̀ ẹsẹ̀ mi má pariwo má jẹ́ gbogbo ilé ọgbọ́n mà tó wẹ́ẹ́ lọ pọ̀ ara ẹ̀ ní ilé lórí bọ́lá ara ò ní ní ọ́ ẹnìkan ìpẹ́ mi. ìwọ tẹ̀lé wọnú lé wa ìwọ lè mọ̀ nánú lé ìwọ ọ̀ka yìí sọ́ọ̀mù wa tó hu tí ìbá ti pé ìjọba tó rí náà irun tó ṣe irun tó wù ú wáyé etí apáyàn lé lórí ni ẹ̀sùn apáyàn ẹ̀kan ìwọ fọmọ tèmi lóyún tán ọwọ́ asálọ ó tún asálọ lásán ó gbà tó lè mú mi jẹ́ èèyàn gbà lọ́wọ́ ọmọ mi ó fògùn gbowó lọ́wọ́ ọmọ mi ọ̀sálọ wà lè wọlé bí wa tí ìbá ti pé táwọn àgbàlagbà máa sọ pé ọjà tó bá ti wọ̀ ó ti dòkúta ọmọ tí n bá ṣe fún ọ. ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ṣẹ̀rí kò sí irú ọ̀rọ̀ tí ẹ lè sọ sí mi lára wàláhì tàláhì mo gba ẹ fúlẹ̀ láti sọ̀rọ̀ sí mi mo mọ̀ pé mo ti ṣẹ̀ àmọ́ nǹkan kan tí mo ń bẹ̀rẹ̀ lọ́dọ̀ yín ojú wípé kẹ́ dáríjì mi ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ dáríjì mi. wọ́n dáríjì òṣìwò ni ẹ kàn máa ń mú ìyànràn tí ohun tíyàn bá ti gbàgbé pẹ́tipẹ́ti mo tẹ̀ ṣe ń wọ yìí dìde bọ́ọ̀tà máa lọ. òye tó ń wọnú ilé ìrara bọ́ọ̀tà kó máa lọ. ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. tó o tiẹ̀ lẹ́rìí ọkàn bí ọlọ́ni. ẹ sà ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ṣe rí wíwá tí mo wá yìí mo wá láti wá ṣe gbogbo nǹkan tí ẹ bá ní pé kí n ṣe ni ojúṣe mi mo wá fẹ́ ṣe báyìí kí n mú àwọn fámìlì mi wá gbogbo nǹkan tí ẹ bá fẹ́ ẹ kọ́ kí n wá dáná kí n dẹ̀ máa mú ìyàwó àtọmọ mi lọ. mo ṣe o mo dúpẹ́ tèmi ò gbé Olúwa ṣeun. mo bọ̀ kú ni mo bọ̀ wá ń lẹ̀ ó fàrọ̀ lẹ̀ fún mi mo bọ̀ ti kú. mo ti kú. káàkiri mo ṣe tí ẹ bá ṣe pé àsìkò òní máa sọ pé òkùn wẹ̀yìn wò àpòkùn wẹ̀yìn wò ní sọ́yọ́ kí òtún wà láàyè kò tí yọ lọ́ọ́ bá kọ́ ọ máa lọ sojúṣe rẹ̀ lọ́dọ̀ rẹ̀. mo ti kú. ó tó sàbúrò fún mi níjọ́ kúnlẹ̀ tọmọ mi tó kúnlẹ̀ wọ̀rọ́wọ́ báyìí ni òdìdé mọ́.
àjọsọ báyìí gbogbo àjọsọ báyìí àjọsọ. ṣe ìrònú olórí burúkú iná ló pa òun lè ẹjọ́ sọ. ẹ sà ẹ jọ̀ọ́ ẹ má bínú ọmọ tó wá bí fún mi kọ́ mà. wọ́n ti ẹ̀ mọ̀ pé ọmọ bẹ láàrin ọmọ pé ọmọ bẹ láàrin òun wà tó ń wò. ọmọ nù. ẹ sà ṣé ẹ ṣúọ̀ pé ọmọ mi lélẹ̀. wọ́n lọ rẹ́ǹtì ẹ̀ wá ní. ọmọ mi ẹjọ́ dúró náà ẹjọ́ orúwà wèrè wo lélẹ̀ náà lẹ́kọ́lá fọ́mọ mi ẹ kọ́lá fọ́mọ mi oríwà wèrè wèrè tó bá tẹ̀ mọ́ wá kọ́lá fọ́mọ mi ṣé orúwà ilé yín yẹ kẹ́kọ́ fọ́mọ mi màá wá gbé ọmọ délé wọ́n wá bí mi pé ṣé orúwà ilé wa rè bí ọmọ àlè lọ́mọ rọ́bìṣì wo nìyẹn ẹ ṣe máa kọ́lá fọ́mọ láyé táwa yìí oh god ẹjọ́ ẹ ṣàṣẹ eré lálẹ́ kẹ́mi ni ẹ ń díjú ẹ̀ mọ́ ẹ̀rẹ́ wò mí ẹ̀yin ẹ̀rẹ́ rọjú ẹ̀ wò. wọ́n gbé tóun àwọn olórànjú bẹ́ẹ̀ sọ̀rọ̀ kọ́lá fọ́mọ ẹ̀. ṣé kọ́lá fún mi. ìwọ lọ́mọ ń bí àbí ó lọ́mọ ń bí. bẹ́tà nítorí mo fẹ́ sọ gan nìyẹn ẹ jọ nítorí Ọlọ́run mo fi bẹ̀ yín ẹ má jẹ́ kí orúkọ mi kó reflect nínú orúkọ ọmọdé yìí tí orúkọ mi bá lọ reflect nínú orúkọ ọmọdé yìí Ọlọ́run nígbà tí màá sue yín I will sue you ẹ máa pẹ́ lẹ́wọ̀n Ọlọ́run ẹ wo ẹ má jẹ́ ẹni ọmọ yìí o ẹ má jẹ́ ẹni ọmọ yìí lára ńlá yé mi ẹ gbọ́ ẹ kọlà fọmọ mi rubbish mi ìfọwọ́ ẹ̀rí nuisance ẹ lọ kọlà fọmọ mi. n pariwo n tọkàn lọ́rọ̀ tiẹ̀ nu n tọkàn lọ́rọ̀ tèmi nì gbẹ̀lẹ́ dákun bàbá rẹ ló gbé kọ́ wa bàbá wẹ̀ tó nínà ni kọ́ fẹ́rẹ́ bẹ́ẹ̀ ràn wọ́n ni. bọ́m̀bẹ̀yọ ọmọ àti ẹbí la bọ́m̀bẹ̀yọ ọmọ àti ẹbí la bójú. ẹ wo gbogbo orin tẹ́ jẹ́ kí n rìn ṣẹ́yìn ọmọ pé tógun bá jẹ lọ ọgbọ̀n náà máa padà jẹ́bọ nínà ẹ wá wí sí ẹni kémi máa gbé bíbá yìí ẹ wo kò jọ rárá bí ilé gbé bíbá yìí o ẹ̀yẹ́ kémi padà sábẹ́ tẹ̀ tí ìbá lu abẹ́ tẹ̀ wàhálà máa bẹ̀rẹ̀ o èèyàn máa kú tó máa pọ̀ wọ́n máa béèrè mi ni bọ́m̀bé dà bọ́m̀bé kí lè fa abẹ́dẹ́ yẹn lẹ̀ ọlọ́run. sísá mi ẹ padà lọ sábẹ́dẹ́ ọkọ mọ́ inú ilé wa rè bàbá wa lójúkọ yìí àwọn lọ bí yín àwọn lọ bí mi ilé wọn dẹ̀ rè inú ilé ìnáwó làjọ wọn gbé ṣó yé yín. Simia àmẹ́ ṣó gbọ́ nǹkan táàbùrù ẹ̀ sọ báyìí sórí wo orígun mẹ́rẹ̀ẹ̀rin inú ilé yìí dáadáa ìwọ lolú ọmọ inú ilé yìí o ìwọ ni àkọ́ṣẹ́ igi bàbá tó jókòó yìí torí náà nǹkan inú ilé làjọ máa gbé ilé bàbá ọmọ òkè ń bọ ọmọ lẹ́rù o ṣọ́rọ̀ mi ti yẹ tó bá jẹ́ lóòótọ́ ló ti dáríjì dáàdì yín gbà pé inú ilé ìlàjọ máa gbé dẹ́ mo fẹ́ sáré correct nǹkan kan sórí gbogbo bàbá ẹ̀ màmá ẹ̀ yẹn mo fẹ́ kó jẹ́ kó kúrò lẹ́nu ẹ̀ pé wọ́n ní dáàdì mi then mọ́mì mi. ẹ máa gbọ́ màmá ẹ mẹ́nu ẹ̀ ní o kò yí sí náà ni màá pè dáàdì mọ́mì kò sí èrè díẹ̀díẹ̀ náà ni kò sí èrè máa ń rí dáàdì kò sí dáríjì. o ṣeun. àmọ́ tí wọ́n bá fẹ́ kí gbogbo ẹ̀ tán pátápátá ẹ máa padà lọ sábúlé o ẹ máa lọ bá bàbá ẹ̀ àbá àgbà àti ìyá àgbà wọ́n bínú gan parí ga aláwọ̀ ní wọnú ilé ìwà o wọ́n bínú gan ẹ bá ti lè padà lọ bẹ̀ wọ́n kò sí wàhálà àti pé àbúrò mi àti mọ̀ wọ́n gan àròpọ̀ gan ọlọ́ọ̀ níjà yé wa. kò sí problem rárá mo ti ṣetán àti lọ bá àwọn dádì ká lọ bẹ̀ wọ́n. ẹ máa lọ. a lọ. ẹ kò sí wèrè bàbá ẹ tó bá ti lọ. o ṣe. dádì ṣèbí mo ti mẹ́rin ẹ̀ bẹ́ẹ̀ yẹn. o ti mọ̀. dádì ṣé wàá ti gbà mí sí pẹ̀lú là ṣé àwọn kótó lílà náà rẹ yìí. mo gbà ẹ. ẹ fi mí sílẹ̀ ẹ wò náà ó wà bẹ́ẹ̀ kó parẹ́ o. tọwọ́ tẹsẹ̀ àti tìlà àti gbogbo ẹ̀ mo gbà ẹ. tìlà. pẹ̀lú láì gangan. pẹ̀lú ẹ kò sí wèrè. a lọ sí Amẹ́ríkà ọ̀gá ni màá rán wa sí Amẹ́ríkà. bọ́m̀bẹ̀yọ ọmọ àti ẹbí la bọ́m̀bẹ̀yọ ọmọ àti ẹbí la bójúbójú àwọn ọ̀nà yìí ń fọ́gò jẹ́ ní bójúbójú àwọn ọmọ yìí mò ń lépo lójú
bójúbójú ó jẹ́ yà sọ fọ́mọ kó tọwọ́ mọ́ rẹ̀ bọ̀ṣọ́ bọ́m̀bì fara kí lọ́wọ́. If you want to know me, bẹ̀rẹ̀ lọ́wọ́ Action Ladebule. I was born in the ghetto, grown up in the ghetto. If you want to know about me, bẹ̀rẹ̀ lọ́wọ́ Action Ladebule. I was born in the ghetto, grown up in the ghetto. If you want to know about me, bẹ̀rẹ̀ lọ́wọ́ Action Ladebule. Abẹ́gẹ́ ní tàfé kọ́mọ́ wá ṣe máta fẹ́lẹ́fẹ́lẹ́ má kọjá báńdì ẹ̀ bọ́m̀bẹ̀ fara kí lọ́wọ́ àìní tàfé ò tàfé gbígbẹ́ claro ló dùn jù lára ẹja o bọ́m̀bẹ̀.